mi yéé mọ̀mọ̀ tó ga o yéé mọ̀mọ̀ lágbára o ọwọ́ mọ̀mọ̀ tẹ Alfa Bello ọwọ́ mọ̀mọ̀ tẹ Abdulrahman Alfa Bello nílùú Ìlọrin o yéé lágbára ilé ayé ilé asán ayé alélélélélélé tẹ̀nìyàn bá ayé àbùkọ́wọ́ bí yéé tẹ́ kọ́wọ́ Alfa Bello mọ̀mọ̀ pa ayé tó dé nílùú Ìlọrin o Alfa Bello rán yé tó dé lọ sọ́run àrèmọ́bọ̀ ilé ayé ilé asán ọ̀run nìkan mọ̀ lárèmọ́bọ̀ o ń gbọ́ ṣe l'Alfa Bello ṣe ló kun yé tó dé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ bí gbènìyàn bá kẹran bí yé nílé ayé àwàá náà ilé ayé tó jẹ́ pé ẹ jù bí yé náà lọ kí ènìyàn wá kí wá l'Alfa Bello náà wá tó bẹ́ẹ̀. Àwọn yẹn iṣẹ́ òun ló ṣe skúl ló lọ skúl bẹ́wọ̀ pásítù àwọn pẹ́rẹ́ǹtì nǹkan náà wà ní báyìí náà wọ́n ni wọ́n ń gbé ìbẹ̀yẹ̀wò rẹ́ǹtì nàbí wọ́n yí pàdé rẹ́ǹtì wọ́n náà fẹ́ẹ̀sì ìgbàkan wọn lọ gbé láyé tó ìgbé ní skúl lórí tó ìgbàkan wọn gbé bẹ̀rẹ̀ kí ló fẹ́ẹ̀sì ó jẹ́ pọ́lú wọn lẹ́nu tó òjò skúl wọ́n kàn á rí wọn gbé bẹ̀rẹ̀ wọ́n nìkan ayé àgbélébọ̀ wọn yìí kílókọ̀ rẹ̀ after kílókọ̀ ayé kọ̀ọ̀dọ̀ fẹ̀rẹ̀ wọ́n ló ti mọ̀ ṣàpàdà àríkà máa ń lóṣù lójú náà kí wọ́n sẹ̀rẹ̀ ní ìrọ́ṣọ̀ mi náà ní bẹ́ sára yìí ṣe é mọ̀ tó wọ̀ so ìjọ ẹ̀ ó láwọn ṣe ẹgbẹ́ kọ̀ọ̀kan ọ̀rẹ́ ọ̀kan ṣe lónìí so táìmù tó dá mi fún ọmọ wa tẹ́lẹ̀ so ó dàpadà débi tí ìkókó àjọ àtìmíwá ọ̀hún tó bá jẹ kúrò ní sukùl so ó dàpadà débi after tí ìkókó wá sọ́dọ̀ mi so bó ṣe dé ń sọ ní pé èyí tí jẹun because ń jẹ́ pé mi pé òun ní discipline ní pé bí 5 bá ṣe òun gbọ́dọ̀ ìka ògbọ́dọ̀ ẹ̀rọ òun bí 5 so bóyá ní tí ìyẹn tó wá dé lóhùn tí jẹun pé oúnjẹ ìlú ní mo bá wà lọ sí ọ̀rẹ́ lọ́wọ́ wàhálà yóò tó sọ mi tẹ́lẹ̀ náà torí asma bí kìíní ẹ̀ ó dá àdàpọ̀ rẹ̀ ó lè máa ń bí stop pé ká máa fi kan fún wa so ìjọ ìgbà tí mi máa ń jẹ bẹ́ẹ̀ ẹni mo ti rí pé ní gas speaking báyìí so èmi náà mo ṣọ́ọ̀kì ìjọ ẹ̀ ògbà tó àti pé kíní ẹ̀ ti ṣẹlẹ̀ pé ó ti bá lọ ní ìlọ́ṣọ̀ ní ilé pariwo síta pé ilé àgbọn bá yà bí kíní kan pé ní báyìí so mo wà ní mo pé wọ́n sí bí kíní ilé ìlú tó wà ní ẹ̀sìn ìṣẹ́lẹ̀ kò sí ogun sún àbò rẹ̀ nígbà tó kó síbẹ̀ okay hello lórí tó gbé kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n tó ọ̀tọ́ ó ti rí bẹ́ẹ̀ kí ló tó tètè gbé lọ ṣọ́pítà fáwọn lè bẹ́ẹ̀ lẹ́nà kí ló mú ẹgẹ́ kọfí mọ́ mú lè fẹ́ ṣe bọ́dì rẹ̀ níjẹ́ ológe tó gbé síbẹ̀ ìjọ ìrìn àbí alẹ́ ọjọ́ ìrìn ìjọ òní yọ́wọ́n lè ìjọ mọ́ndé ti pẹ́ nù báwọn ti tẹ̀lé pàtẹ ara rẹ̀ lè pé mọ́ ọkàn parọ́ ni. excuse me ó pé kò pé wọ́n àti fẹ́ rí ó mú wọn débi tí kìíní ẹ̀ wá tí kíní ẹ̀ tó bá ẹ jẹ́ ká gbọ́dọ̀ àwọn tó kólẹ̀ tí wọ́n dàrí sí wọ́n gbọ́dọ̀ rí ọgbọ́n mẹ́rin tó kólẹ̀ láti mẹ́ mo lọ́ dà sí kò yé sí tí wọ́n lẹ́yìn àti ìwòsù já pẹ́kì. ìjọ wo ni ẹ ṣe gan. ìjọ Monday bọ̀ ìjẹ́ ẹ̀ta àbí ìjẹ̀rin ni wọ́n mú rìpọ́ọ̀tù yẹn wá tí wọ́n fi tíráàkì kìíní yẹn káńtà náà ti bá àná làwa tó ẹ̀mí ilẹ̀ ń gbélé ẹ̀mí ilẹ̀ yóò ti sẹ́ ìwọ ìkọ́rọ̀ ìsáfì wọ́n nìkan fúnra rẹ̀ pàtó nǹkan ìgbà pàtó kẹsà. ó ti di mélòó ló ṣe ṣe òṣèré kí wá ló fún ẹ nígboyà àti gé ẹgbẹ́ ìbájú ní option aláyé ọmọ ilé ìwé mú ìdábílá nínú. òun náà ni òun náà ni òun ní bẹ́ẹ̀ mọ ilẹ̀ sáyẹn ilé tọ́jú rẹ̀ lánàá.
Orí mú wo. O ní option. Wo ọmọ kékeré yìí. Ọdún kan náà. Oh no, àti arrange. Wo ọmọ kékeré yìí. Ẹbí ẹ̀ wá rí ọjọ́ ọ̀jẹ̀ ọdún. Ọmọ sálẹ̀ kòtò. Ńlọrin náà ni o. Nílé Alégẹ lẹ́yìn ibi báyìí. Ilé alẹ́ gẹ́ni. ẹ́ Onísàlẹ̀ kò sí. Olúkọ ní sàmà. Olúkọ ní ìwé. Gíìsì ní gíìsì. Jẹun ní jẹun jáde ní sí. wọ́n lè kára ní Nàìjíríà. Wọ́n mú ẹ̀kọ́. Ògbólù. Ẹ pàṣẹ ṣọ́. Wọ́n ta wá lọ. nọ́mbà kí ni ẹ nínú wọn nọ́mbà kí ni Nọ́mbà ọmọ yẹn ìwọ náà ní first born Bàbá yẹn náà àwọn méjì. mélòó ni wọ́n wà lẹ́yìn àwọn márùn àwọn onídìí kò ṣògùn owó. Ẹ bá lẹ́jẹ̀ má ènìyàn ọlọ́run làfábí ló pera rẹ̀ sẹ́nìyàn ọlọ́run máa ń ṣe bíbí yé ìwọ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ìwà gbọ́rọ̀ nínú fọ́nrán. No, wọ́n kọ́ padà. Síkè yìí. ibi tí ó dá sí ní ẹ̀. Mú kí ọ̀nà tó dá sí. Ẹ wá wọ̀ bẹ́ẹ̀ lóbi dùn. Ẹ wọlé ẹjọba wá tà. Àdá tó fi dùn ni. A máa gbé tébù. Orí tébù yẹn ló gbé lé. A gbé tébù yà á gbé. Orí tébù yẹn ló ń kún. Adá. Ó kú ọ̀bẹ. Ọ̀bẹ nù. Ẹmọ́bìnrin náà. Àdí tébù. Ẹ̀kẹ́ ni ó ti já sílẹ̀ lẹ̀. Ẹ ti já sílẹ̀ lẹ̀. Ẹ máa fídíò. Wá fídíò ojú ẹ mọ̀. Fídíò ojú ẹ rẹ̀. Ẹ̀gbọ́n báyìí. Tébù yìí náà máa gbé. Ló wà nínú kìnìún. Ìsàlẹ̀ sí ibi tí. Ẹ̀jẹ̀ ni. Ẹ̀jẹ̀ ni àyè. Ẹ̀yẹ gbé ẹ̀jẹ̀ ni. O ti rí pẹ́ jẹ̀ ni. Lọ́wọ́ àwọn fíìmù ọmọ káàmù nígbà yìí máa ká. Èyí ń bọ̀. Èyí ń bọ̀. Kí ló wà nílé? Ìyá yóò gbọ́dọ̀ lọ. Ẹ̀wọ̀n nìyẹn, ẹ̀wọ̀n nìyẹn. Ọ̀pọ̀ ẹ̀ ni. Ara ọwọ́ ẹ̀ ni. Àwọn iṣẹ́ rẹ̀. Ẹ̀wọ̀n nìyẹn àti rí kan náà. Ọwọ́. Ọwọ́ ẹ̀. ìwọ bá mi ṣe fídíò kìíní. That is. So yeah, let's do the normal. Come on, officers. Let's do the normal searching. Please, let's do the normal searching now. You have seen what you want to see, but àbí Yétúndé àti Àfàràmọ́ Bello ti pàdé ara rẹ̀ orí ẹ̀rọ ayélujára mọ̀ ní o Facebook mọ̀nàmọ́mọ́ ti pàdé ara rẹ̀ náà ti mẹ́sẹ̀jì ara rẹ̀ hàn ìgbẹ́ ni Yétúndé ilé ọjọ́ kan mọ̀mọ́ bí yémọ́ ni Yétúndé mọ̀mọ́ wà ní pátì kan ẹ̀yìn ni fóònù Yétúndé bá rẹ́ǹgì garangaran bí yé ni Yétúndé bá ó bá ra kó ní pátì ó bá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ó bá yà gbé kọ́. Orúkọ mi ni Falilat Abdulhafiz tí mo jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Yétúndé Lawal Afson. A jọ parí iléèwé papọ̀ ní ọdún 2023 ni. Kódà ó ẹ̀sẹ̀ gba èsì rìsọ́ọ̀tì rẹ̀ ní oṣù tó lọ January ó ẹ̀sẹ̀ gba rìsọ́ọ̀tì rẹ̀ jáde. Ọ̀rẹ́ tèmi ló jẹ́, a sì jọ wà ní ibi ọmọ yìí náà ni kó tó di pé ó lóun ń jáde. Kódà a jọ dá iná ìyá ọlọ́mọ tán kó tó di pé a jọ wá síbi ìnáwó. A jọ gbéjó tán tá a ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe tán. Ó kù ká jẹun ló lóun ò lè dúró jẹun. Wípé òun ń kánjú òun lọ ibì kan lọ́jọ́ yẹn tó fi wá jáde.
púpọ̀ ẹ̀ náà ni mọ́mì rẹ̀ béèrè lọ́wọ́ tèmi pé níbo ló wà, mo sì ló lóun ń jáde ni. Tó wá di pé ó di alẹ́ ọjọ́ ọ̀hún, ó tó wá ní kì í tí ì wọlé, tá a fi wá ń wá kiri láti ìgbà náà títí di àná tí mo wá gbọ́ wípé wọ́n ti rí Yétúndé, àmọ́ òkú rẹ̀ ni wọ́n rí. Tán ní Lágbájá Abdulrahman láti Ìdísí ọmọ ìsàlẹ̀ kòtò ló ṣekú pa á. Kí wá ní òkú rẹ̀, níbo lòkú rẹ̀ wà? Wọ́n ló lóun ó ti bọ́chà rẹ̀, gbogbo páàtì rẹ̀ wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ mọ́, díẹ̀ náà ni wọ́n rí nínú àwọn ẹ̀yà ara rẹ̀. A sì wá bẹ orílẹ̀-èdè kó dákun, torí àìmọye ẹjọ́ tá a ti gbọ́ báyìí lóríṣiríṣi kéèsì tí kò níyanjú, lọ́wọ́ kó ń padà sọ ẹni náà lẹ̀ tí ó tún padà mọ́ rìn. Kó bá wa wá justice fún Afsor, torí tí nǹkan báyìí bá sì ń ṣẹlẹ̀, tẹ́lẹ̀yìí bá tún jáde, yóò tún kọ́ntínú ìwà rẹ̀, yóò tún fáwọn míì náà ní agbára àti pé ẹ̀bẹ̀ nìkan ló wu eléyìí tó mú jẹ gbé, eléyìí náà tún mú jẹ gbé. Kán dákun, kó bá wa wá justice gidi fún un. She deserves justice because kò kí ń ṣe ọmọ burúkú, kò kí ń ṣe ọmọ tó máa ń rìn ìrìnkúrìn, kò kí ń ṣe ẹni ibẹ̀ ẹgbọ́n kan tí dájú rẹ̀ gan wípé kò kí ń pẹ́ níta tí ó fi wọlé padà. So definitely kò kí ń ṣe nǹkan, kì í ṣe ìfẹ́ inú rẹ̀ tó fi jáde lọ́jọ́ yẹn, kò kí ń ṣe ọmọ tí ó jáde nílé tí ò ní sọ wípé ibi báyìí ni òun lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá wa wá justice fún Lawal Afsor Yétúndé Adéfáyọ. Lórí ẹ̀rọ ayélujára, Àfáà Ràmọ́ Bello bẹ́ẹ̀ ló bá dẹ̀ yà á bá fà á, ìlú ẹ̀dùn àti Àfáà Ràmọ́ Bello mọ̀mọ́ sọ̀rọ̀, ìgbẹ́ ló bá yà á bá fà á nípò ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà. Ibi ọmọ mọ̀ rí Yétúndé náà mọ̀ rí ni o, àti ni Yétúndé mọ̀mọ́ gbà lọ sí ọ̀dọ̀ Àfáà Ràmọ́ Bello. Ibẹ̀ náà rí àyè Yétúndé, ibẹ̀ mọ̀ náà mọ̀ rí àyè Yétúndé mọ̀ ọ́n. Ìwọ ìyẹn olólùfẹ́ rẹ̀, ibẹ̀ ni Yétúndé rè, ibẹ̀ ni Yétúndé yú tó ti darọ́ ọ̀run àrèmọ bọ̀. Ṣe l'Àfáà Ràmọ́ Bello mọ̀mọ́ kí Yétúndé mọ́lẹ̀ o, ṣe ló bẹ̀rẹ̀ sí ní sá Yétúndé lásàpá, àfìgbẹ̀mí bọ́ lẹ́nu ọmọbìnrin amẹ́sọ̀. Ìgbẹ́ iná bẹ̀rẹ̀ sí ní wá Yétúndé ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta. Ìgbọ́n rí Yétúndé náà bá yà rìpọ́ọ̀tù kéèsì Yétúndé lágọ̀ ọlọ́pàá. Ìgbẹ́ náà ọlọ́pàá náà á sọ pé nílùú àwàá náà, iye ní nílùú Ìlọrin ni yéè ti ṣẹlẹ̀ o, ìyẹn ọmọ Nàìjíríà. Nílùú àwàá náà ni gbogbo yéè ti ṣẹlẹ̀. Ìgbẹ́ náà ọ̀tẹlẹ̀múyẹ́ bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ọ̀hún. Ní bá yà tíráàkì fóun ó pe nọ́mbà Yétúndé láàsì. Ìgbẹ́ náà gẹ́tì pé ìlú Ìlọrin náà ni kíní ti ṣẹlẹ̀. Wọ́n sá tíráàkì kíní dọ́dọ̀ ọmọkùnrin hàn pé Àfáà Ràmọ́ Bello. Ìgbẹ́ náà yí àwọn ọlọ́pàá débẹ̀ wọn bá bi léèrè pé bí iye Yétúndé ó pè kàbí Yétúndé ń wá. Ìgbẹ́ náà yí Àfáà Bello ní rárá o, òun mọ̀mọ̀ rí òun mọ̀mọ̀ ẹni mọ̀ pé bẹ́ẹ̀ o, òun mọ̀mọ̀ rí Yétúndé o, òun mọ̀ ṣe kinní kan o. Ìdẹ̀mọ̀ yí ọmọ Nàìjíríà táwọn ọlọ́pàá rí bá fẹ́ ṣiṣẹ́, ìmọ̀ yí wọ́n á ṣiṣẹ́ ń dójú àmì. Ìgbẹ́ ni ọba yìí ìgbẹ́ ni wọ́n ṣàyẹ̀wò ilé Àfáà Ràmọ́ Bello. Wọ́n yí tẹ́ ṣe lórí tébù kan bẹ́ẹ̀ náà bá ẹ̀jẹ̀ náà bá gbogbo rẹ̀, ṣe náà bá ẹran ènìyàn lékìrì tí Àfáà Ràmọ́ Bello mọ̀mọ́ ti gé síbẹ̀ o. Ṣe ló gé gbogbo ló gé ẹran Yétúndé, ṣe ló gé ẹran ọmọbìnrin amẹ́sọ̀ Yétúndé. Nígbọ́ ṣe ló mọ̀mọ́ gé ẹran ọmọbìnrin amẹ́sọ̀ Yétúndé, ṣe ló mọ̀mọ́ gé ẹran rẹ̀ lékìrì sínú rọ́bà o. Táṣìírí Àfáà Ràmọ́ Bello mọ̀mọ́ ṣe tú ní Ìlọrin mọ̀rí ni o. Sọrí wọ ọmọbìnrin, sọrí wọ omidan ìwọ ọmọbìnrin, ṣe rí àmọ̀ràn màá gbẹ̀yìn òbí kó máa bọ́mọ rẹ̀ sọ̀rọ̀ o. Ọlọ́run Elédùmarè bọ́nà bá sọ nìyàn kéèyàn náà sọ́ra rẹ̀. Kọ́rọ̀ rẹ̀ má bàa dàbí fọ́lọ́ọ̀sọ tí ó fokùn ọ̀gẹ̀dẹ̀ gọ́pẹ́. Ìyẹn ọ̀dọ́bìnrin àtọ̀dọ́kùnrin kí a rántí ọmọ ni téèyàn máa ṣe o.
ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé kí wá ní àfáà Rámọ̀ Bello fẹ́ fi ọmọbìnrin ó sá nẹ́sàkúsà tó kún wẹ́lẹ́wẹ́lẹ́ kí ò fẹ́ fi ṣe ńgbọ́ ìgbà wádìí ń lọ ó bọ́ ogun owó mọ̀mọ́ ní àfáà Rámọ̀ Bello mọ̀mọ́ fẹ́ fi Yétúndé ṣe o nílé ayé àwàá náà nílé ayé ènìyàn lélélélélélélélé tẹ́ bá nílé ayé abùkọ́wọ́ tẹ́ kọ́wọ́ ilé ayé tẹ́ sí nǹkan kan níbẹ̀ lésù wáyé fẹ́rẹ̀ èsì o àfikọ́ lọ́rùn Elédùmarè mọ̀mọ́ já sí ń ṣe àfikọ́ lọ́rùn Elédùmarè mọ̀mọ́ já kakùnà o kódà ṣe Yétúndé gan l'Àfáà Bello àkọ́kọ́ ṣe bẹ́ẹ̀ nílùú Ìlọrin ènìyàn Ọlọ́run mọ̀mọ́ ni ọmọkùnrin mọ̀mọ́ pera rẹ̀ o ènìyàn Ọlọ́run ló pera rẹ̀ yan àfáàtẹ́ bá fà á jẹ́ nìyí ń gbọ́ yan àfáàtẹ́ bá fà á jẹ́ kéèyàn jí láàárọ̀ ọjọ́ ayé rẹ̀ kùtùkùtù bíye kó yóògùn owó lòun fẹ́ a ṣe ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà mọ̀mọ́ jẹ́ mẹ́gbàá ńlá kòkò ìwáyà gbọ́ gbogbo fọ́nrán bó ṣe lọ látòkè délẹ̀ ẹyẹ ẹnu inú kan bí yé láti gbọ́ ẹyẹ ẹnu ọlọ́fà bí yé láti gbọ́ mo ta ìwáyà wo fọ́nrán bẹ́ẹ̀ ìwọ mo kí gbogbo ìyẹn olólùfẹ́ ìwọ ìmọ̀bínú járe ìyẹn ará mi gbogbo ìyẹn ọmọ Nàìjíríà bí mo ṣe wọlé ló yẹ kí mi kí n ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún ló ká mi lára mo kí gbogbo ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tẹ́yìn tẹ́ ń wò mí mo kọ́kùnrin mo kọ́bìnrin mo kọ́mọdé mo kágbàlagbà lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́yìn fi ń wò mí bí yé ojú náà mi àfọ́ etí tẹ́yìn fi gbọ́ mi etí náà mi àdìo ó rere bí yé létí yẹn mi àgbọ́ ìrà kàkónà lọ́nà ìrà àṣìṣe ìrà akẹnibí lọ́nà lágbára Ọlọ́run Elédùmarè àmọ̀ra ara yín lọ́rùn ọ̀sán gangan ara yín lọ́rùn àrèmọ́bọ̀ ìwọ kí n ṣe ẹ̀fọ́nrán káàkiri gbogbo àgbáyé ní ọmọ Nàìjíríà ìjọ kan gbogbo ènìyàn lára kó kan gbogbo àwọn ọmọdé gbogbo àwọn tẹ́ẹ̀tì márì àtàwọn tó ti márì kán yé kọ́gbọ́n níbẹ̀ mọ̀ sọ́ra rẹ o pé kó o sọ́ra rẹ mọ̀mọ́ lọ bí ojú ọlọ́mọ ọmọ tó o mo pàdé ẹnìkan ní Instagram mo pàdé ẹnìkan ní Facebook mo pàdé ẹnìkan lórí ẹ̀rọ ayélujára ọ̀rànmọ̀ ló mọ̀mọ̀ pọ̀ síbẹ̀ o lágbára Ọlọ́run Elédùmarè àmọ̀ra rọ̀ràn kí n ṣe ẹ̀fọ́nrán káàkiri gbogbo àgbáyé kí n jẹ́ kó kan gbogbo ènìyàn lára kán yé kọ́gbọ́n níbẹ̀ yín òbí yín ṣe ẹ̀fọ́nrán fún ọmọ yín kí n ṣe ẹ̀fọ́nrán olólùfẹ́ yín àmọ̀ra ṣíṣe o yín lọ sọ́run àrèmọ́bọ̀ ń rà bọ́ sọ́rẹ́ lágbára Ọlọ́run Elédùmarè ìmọ̀ra ṣíṣe o ọwọ́ tẹ̀ fi ń ṣe yìí òrèrè ni wọ́n á fi ṣe ń rà kàkónà lọ́nà ọ̀rọ̀ ju bí yìí lọ bí bá tó ṣe lọ lórí ọ̀rọ̀ àfáà Rámọ̀ Bello nílùú Ìlọrin tó mú ènìyàn ṣògùn owó tó géyé tó dé wẹ́lẹ́wẹ́lẹ́ tó dẹ̀mí ọmọ ọlọ́mọ légbodò ń gbọ́ bí ọ̀rọ̀ ọ̀hún bá tó ṣe lọ àmọ̀mọ̀ tó jẹ́ kí a gbọ́